We need fund. We need fund. Gbogbo nǹkan ló ti wọ́n. We need fund. Bàbá mi ti pariwo síta. President Bola Ahmed Tinubu. Wọ́n ti ké gbàǹjarè. Lẹ́yìn owó, àkànbí ọmọ lódòdè, owó ni. Lẹ́yìn owó ni. Ṣé G20 tẹ́ lọ yìí ní Brazil? Wọ́n kọ́ ṣe bákan. Àbá ti pariwo. Ọlọ́run terrorist ti fẹ́ já ọrùn Nigerians bọ́lẹ̀. Ẹ tún yáwó mi. Ọmọ wa dágùn. Ẹ̀yin wèrè senator tẹ ẹ̀yin senators tẹ̀ ń sign owó yìí. Ṣé kìí pé èpè ló máa pa yín ṣá? No, ṣé kìí ṣe pé èpè la máa padà fi báyé yín jẹ́? Barely 48 hours. Ẹ ti sign $2.2 billion again. Àti bá wèrè lọ́yàn o. Àti bá wèrè ìdòwò pọ̀. China máa kó anybody. Àwọn owó àbáṣà tẹ gbà ńkọ́? Owó ti dé sáà ní ńkọ́? Bàbá mi Tinubu. Ṣé ẹ rí i pé àwọn èèyàn máa fẹ́ bú mi pa ní comment section pẹ̀lú ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ ní kí lórúkọ ẹ̀yẹn ní G20 ní Brazil. G20 summit ní Brazil. Dẹ̀ ṣàánú mi ẹ rí i pé àwọn èèyàn máa bú mi gan ní comment section. Ẹlòmíì lè kọ comment 1000 different comment láti fi bú mi. Tó ti bá sọ pé dáàdi wà nísìn àwọn èèyàn máa bínú. Wọ́n á ní bàbá ẹ̀ nìkan ni o. Sọ pé bàbá ẹ̀ bàbá mi ẹ ti jojú mi. Must you talk about owó? A ti fa wèrè lọ́yìn ẹjọ́ wọnú agbami ètò arógo báyìí àti wọ́ wọ́n chance lélẹ́yìí. Káì. President Bola Ahmed Tinubu wọ́n ti ké gbàǹjarè o. Wọ́n ní ẹ gbà mí o, ará àdúgbò gbèsè dé o. Bàbá Tinubu wọ́n ti ní opportunity láti sọ̀rọ̀ ní G20 summit tí wọ́n ṣe ní Brazil. Bẹ̀rẹ̀ bàbá Tinubu ṣé ọ̀rọ̀ tẹ́ lọ sọ yìí dáàdì mi ṣé ẹ rí i pé ó máa jẹ́ bí disgrace fún èmi tí àwọn èèyàn ń pè ní ọmọ yín? Because tí wọ́n ti pé dáàdì wà nísìn àwọn èèyàn máa fẹ́ bú mi pa. Now let me say dáàdì mi ọ̀rọ̀ tẹ́ lọ sọ ní G20 summit ní Brazil yẹn ṣé ẹ rí i pé ó dàbí disgrace? Ẹ rí i pé tí n bá play fídíò yẹn fún àwọn èèyàn nísìn ta ló ní kí n gbé fídíò yẹn gan wá? Ẹlòmíà fẹ́ kọ́ tó kọ́mẹ́ǹtì 1000 tí wọ́n máa fi bú mi. Ẹ lọ wo comment section tí bá ti release fídíò yìí tán kẹ́ lọ wo èébú tí àwọn èèyàn máa bú mi ní abẹ́ comment section yìí. Dádì mi ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ó jọ ìtìjú. Ẹ rí i pé ọ̀rọ̀ yẹn kò fẹ́ mú yes ó mú no bẹ́ẹ̀ mi ò fọ́ máa play ẹ̀ fún àwọn èèyàn kí wọ́n rí n tẹ́ lọ ṣe níbi tí 181 countries tí wọ́n ti ń sign láti eradicate poverty ìyà iṣẹ́ òun ìyà. Ẹ lọ síbẹ̀ yìí náà lọ tender problem tí yes you try bẹ́ẹ̀ táwọn èèyàn bá wo fídíò yẹn dáadáa ọmọ máa mú nǹkan tó máa mú jáde. Èmi náà mú tèmi jáde ò kí n tó play fídíò yẹn fún wọn o. Kí ni ẹ̀kan tẹ́ ẹ sọ tó dùn mọ́ mi nú jù ni pé ẹ bu omi sẹ́nu sọ̀rọ̀. Ẹ pè àwọn agbésùnmọ̀mí ẹ pè wọ́n ní bandits. I am so happy pé ẹ lámọ́lẹ̀ pé terrorism ó ń yọ yín lẹ́nu Nàìjíríà. Àwọn terrorists wọn ò jẹ́ kí alálàáfíà àgbẹ̀ ò lè lọ sóko. Ká kọ́kọ́ treat ẹyọ kan yẹn ná torí ọ̀rọ̀ pọ̀ lẹ́nu mi ọ̀rọ̀ pọ̀ níwájú mi báyìí ìwé yìí mo kọ́ okun ni kí n tó gbé wá síbi bíi. Kí ni nǹkan tẹ́ ẹ ṣe? Lákọ̀ọ́kọ́ lóòótọ́ náà sọ pé gbàmígbàmí lè yan gba àìgbà méṣẹ́ mèrò kẹ́ ẹ tó ké gbàǹjarè síta. Kí ni àwọn first aid tẹ́ ẹ ti ṣe láti tackle insecurity ní Nàìjíríà? Bàbá Tinubu, I am not referring to you only. Mo ń generalize ẹ ní fún Nigerian government àti past government àtẹ̀yìntẹ̀ wà ń bẹ̀ ń sìn. And kí ni nǹkan tẹ́ ẹ rò bí ẹ tún lè ṣe?
tó bá yẹ pé gbogbo agbára tẹ́ ẹ̀ ń lò tẹ́ fi ń wá Simon Ekpa káàkiri, gbogbo agbára tẹ́ ẹ̀ ń lò tẹ́ fi ti Nnamdi Kanu mẹ́wọ̀n, gbogbo agbára tẹ́ ẹ̀ ń lò tẹ́ fi lé Sunday Igboho sẹ́yìn odi, gbogbo agbára tẹ́ ẹ̀ ń lò tẹ́ fi sọ pé àwọn táwọn sọ pé a fẹ́ òmìnira, a fẹ́ dá dúró, tẹ́ sọ pé a gbọ́dọ̀ wálé. Tó bá yẹ pé possible kẹ́ wá gbogbo àkàmà fà wá lọ́rùn yọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni inú yóò bá dùn. Tó bá yẹ pé gbogbo agbára tẹ́ ẹ̀ ń lò yẹn lẹ́ ń lò forí àwọn agbésùnmọ̀mí tó ń wá látòkè ọya ni nígbà tí Boko Haram ti bẹ̀rẹ̀, ibẹ̀ ni wọn ò bá ti fi mọ́. Àwọn oríṣiríṣi òdìbò máa jáde nísìn, eléyìí kíní kan lukarawasi lukulukulu oríṣiríṣi ló ń bọ̀ ta nísìn. You channel all your energy, Nigerian government, you channel all your power sórí àwọn tó sọ pé a fẹ́ freedom. Ẹ mójú kúò, ẹ lúkèwé lórí àwọn agbésùnmọ̀mí. If not, mélòó lẹ ti jail nínú wọn, mélòó lẹ ti prosecute nínú wọn. Àwọn tó sọ pé ẹ kó sí ìyágàn kú, ẹ sọ pé wọ́n ṣe jail break, dèní àgbọ̀ nǹkan kan. Ṣe pé àwọn èèyàn máa bú mi gan ní comment section. Máa play video yẹn, àwọn èèyàn máa sọ̀rọ̀ sí mi gan ní comment section. Èmi náà ò dẹ̀ fọ̀kàn tó bú mi, màá kọ́kọ́ sọ̀rọ̀ sẹ́yìn tẹ́ tí mo ń pè ní bàbá mi, màá kọ́kọ́ sọ tẹnu mi sí yín náà. Ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń fún wa ní ọrùn pọ́n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 . Ẹ wá lágbésùnmọ̀mí ń yọjú. They should help you with terrorism because àwọn èèyàn lè lọ sóko mọ́. Ebi ń pa àwọn èèyàn. Ebi ò ṣe ní pa àwọn èèyàn nígbà tí agbésùnmọ̀mí tó ń gba tax ní ìlú tó lọ́ba tó níjòyè tó ní governor tó ní senators tó tún wá ní president. Àwọn local government kan ti ń gba tax lọ́wọ́ àwọn aráàlú. Àwọn ni wọ́n sọ fún ìgbà tó máa gbìn nǹkan, àwọn náà sọ fún ìgbà tó máa kéré oko wọn. Mélòó nu wọn lẹ ti fẹ̀yìn ẹ̀ ti àgbá. Àwọn ti bí wọ́n ṣe pa níní Monday Òṣùbọ̀, Sunday Òṣùbọ̀ and all others. Àwọn ògbésùnmọ̀mí o, wọ́n jalè ní. Àwọn eléyìí wọlé wọ́n pààyàn, wọ́n pa sójà, wọ́n pa civilian, wọ́n pa everybody. Kí lẹ ṣe sí? Ẹ ṣe kankan. Sunday Igboho, Akintoye, Samuel Ekpa, Nnamdi Kanu lẹ́ńlé káàkiri 2 regions tí wọ́n bẹ̀rẹ̀ fún òmìnira lọ́wọ́ agbésùnmọ̀mí lẹ́ń channel power government Nigeria lé lórí. Yet the other region is above all the region, right? Ẹ wo lọ sọ̀rọ̀ ebi ń pa àwọn èèyàn. We cannot even feed our children. They cannot even have one meal a day ní school to concentrate. How would they have it? How? Yet you keep on borrowing. Ẹ̀yáwó owó. Bàbá Yorùbáwùyí lẹ́yìn owó ó dà pé owó náà ló tún kàn. Owó tẹ̀sí yá ń jọ̀wọ́ wọ́n sì ṣí ní November 2024 yìí. Wọ́n ní ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan àtẹni tí ò rí 20,000 rí. Mo wò lórí Oríyọmí Hamzat tí wọ́n yẹn wá gbẹnu sí máìkì wọ́n ní wọ́n fún ní 50,000 100,000 ó kúnlẹ̀ ó fẹ́ dé dákú. Wọ́n wá bí ó lóun ò di 20,000 mọ́wọ́ rí lódìdí ní Nàìjíríà. Now ìkíní sọ fún wa nísìnyí pé ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan jẹ gbèsè 620,000 naira. Ìyẹn tẹ́ ẹ̀ bá yáwó mi kún o. Wọ́n lọ́mọ Nàìjíríà kọ̀ọ̀kan wọ́n jẹ gbèsè 620,000 naira. Náà ẹ tún ti yáwó mi. Barely 48 hours. Under 48 hours. Tẹ́ bẹ̀rẹ̀ fún loan of $2.2 billion. An accurate of 1.176 trillion naira. Barely under 48 hours. Àwọn house, àwọn àgbákò ministers, wèrè senators, they approve it. Yes, owó tẹ̀ ń yá àti tán ti yá sẹ́yìn kí náà fi ṣe. Mismanagement of funds. Where are the Abacha loots? Àwọn owó tí Abacha jí tẹ recover. Nigerian government mo sọ generally owó Abacha dà. Owó Abacha tẹ recover dà.
Desiani nǹkan má dueke. O lè gbé o lè gbà ni. Ẹ wá keep on láti máa yá owó, láti máa yá owó, láti máa yá owó. Now, ẹ fi ìtẹ̀jẹ̀ tún yá ń sìn. Ẹ fi kún 620,000 naira èèyàn kọ̀ọ̀kan. Ó yẹ wá fi eléyìí sórí ẹ̀, ó máa di èlò. And who are those people that will pay the money? Loan yìí, àwọn wo náà máa san? Ẹ kí ẹ nípa future of the next generation to come. Àbí kì í jẹ́ pé àwọn next generation náà máa san. And kí ni àwọn kankan tẹ́ ẹ fi dúró? What are the collaterals tí Nigerian government ń lò láti máa fi yá owó yìí? Tí wọ́ọ̀dù dẹ̀ ń yá tó dẹ̀ ń continue láti máa yá wọn lówó continuously. Tí ò bá sí pé wọ́n rí nǹkan kan tẹ́ ẹ fi dúró tẹ́ ẹ fi ń dúró tó tangible ni, I am very sure pé wọ́n á ti stop láti máa yá yín lówó. There must be something tangible tẹ́ ẹ fi ń dúró ní Nàìjíríà tí wọ́n ṣe ń continue láti máa yá yín lówó. What are those things tẹ́ fi ń dúró? Senators, ministers, House of Rep, whatever you call yourself, you can sign loan. But when we ask for state security, láti jọ ìkẹ́ sign state security, ẹ kọ ẹ sign ni. Because many of you are beneficiary of àgbákò tó ń ṣe Nigerians. Bí wọ́n ṣe ń pa àwọn, àti rí many videos tó surface online, posted, even on TVs. Tí wọ́n ní many governors, wọ́n jẹ́ bàbá fún àwọn agbésùnmọ̀mí. Àwọn ni wọ́n ń fund wọn, àwọn ni wọ́n ń sponsor wọn. Wọ́n ní wọ́n ti sọ di business. Come on, African leaders. When will you stop deceiving yourself? When? Ìgbà wo lẹ máa stop láti máa tan ara yín? Wọ́n ní tẹ́ni tó ń parọ́ fún ọba mọ̀. Ẹni tó ń parọ́ mọ̀ lọ́ọ̀kan ẹ̀. Pé ohun tó ń tán lọ́dún eégún. Ọmọ aláàgbà afọwọ́ràkàrà láti fi jẹ̀kọ. When will you stop deceiving yourself? And stop lying to yourself. Because àwọn West tẹ́ ń parọ́ fún, wọ́n mọ̀ pé rọ́lẹ̀ ń pa. Ìgbà wo lẹ máa dúró láti face the problem tó yẹ pé ìfara yín lẹ create? Ìfara yín lẹ dá ìṣòro yẹn kalẹ̀ o. Ẹ wá ń ṣàbòsí, ẹ hide sábẹ́ kẹ́ ẹ gbà wá a ní problem o, ẹ ṣàánú wa o. Ṣáwọn West tẹ́ ń sọ fún? Ṣẹ́gun bí àwọn ọmọ ni? Wọ́n mọ̀. Àwọn ò fẹ́ ṣòwò àṣeṣọ́ọ̀tì. There must be something tí wọ́n rí tí wọ́n ṣe gbà fún yín láti máa yá yín lówó. Ẹgbẹ́ agbọ́rọ̀ lè bàbá Tinubu tó kọ̀ǹtínú. Fighting poverty and all kọ́kọ́ sọ̀rọ̀ síta. I am from Nigeria. Ẹ sọ̀rọ̀. It's better to give you the true picture of what's going on. In Africa, we have terrorism challenges, insecurity challenges that are preventing farmers to even go to their farm. We have problem in Sudan, displacing people. We have problem of climate change, flooding, destroying crops. And we have problem of protectionism. We have problems. It is very important to make it clear and louder here. We have problem of out of school children. We have problem of funding free education or giving our children 1 meal a day in a classroom to even make them pay attention to schooling. Africa has that problem. And the problem is compounded by some other conflicts around the world in Ukraine,
and others. The war on Gaza Strip. That's poverty-driven problems. What do I do to help the small-scale industry? The cost of funding is expensive. What do I do to get power to industrialize my country? The cost of funding is extremely expensive. The developed world need to extend these promises that we have problem of this. We have problem of that. When we African leaders learn how to solve the problem they create for themselves. The neglect of Africa. Why would they stop blaming people? It's a danger to the rest of humanity. For what they are the cause. Our West. We have to. I want to fún wa ní àyè. We can depreciate naira. For how long ni naira ti wà letting depreciate naira bọ̀? For how long? Láyé naira ti ń bàjẹ́ kí owó tí wọ́n lè lọ sókè. You are calling on them to come and assist us, abi? Baba mi, they play. They play. Kò sẹ́ tó fẹ́ ṣòwò àṣeṣọ́ọ̀tì. Tí wọn ò bá máa rí nǹkan kan jẹ, which èmi ò mọ̀ ọ́, ẹ̀yin tẹ́ bá mọ̀ tí wọ́n táwọn West gbójúlé. Tí wọ́n ṣe ń fún àwọn people yìí ní loan without transparency, without accountability, with mismanagement. Tẹ́ bá mọ̀ tó dé tí wọ́n ṣe ń fún wọn ní lónù yẹn, ẹ lè bá mi kọ sí comment section. Daddy, àwọn IMF jáde ń jọ̀wọ́. Wọ́n ní Nàìjíríà. Wọ́n ló wà lára àwọn tí region wọn ò ṣiṣẹ́ ó ní ẹ bá mi wò ó. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ṣé ẹ ti rí bàbá mi náà ti fún wọn lésì ẹ wo táwọn náà sọ. Wọ́n lára region tí ò ṣiṣẹ́ ní Nàìjíríà wà. Bàbá Tinubu, President Bola Ahmed Tinubu ẹ fi jáde para. Any Nigeria, Ellen try. Nǹkan ti improve. Then why that one go Johnson? We have problem. Ṣé ẹni tí ò ní problem máa ní problem ni? No, it's a question, no. Wọ́n wá sọ nísìn. Mr. Edu, Minister of Finance and Economy. Ebota, any 25 million Nigerians. Any 25 million Nigerians. They won't benefit from 25,000 naira each. Tieha. Ema binu sa. Àwọn wo lè ha fún? Àwọn wo ló gbà? Àkáǹtì wo lẹ san sí? Ṣé direct deposit lẹ́sọ́ ní abẹ́ fáwọn èèyàn ní check? Ẹ wá fún àwọn èèyàn ní 25,000 naira each, all 25 million Nigerians. And internet ò tí ì lànà. Internet ò tí ì burst. Àwọn agbẹnusọ yín wọn ò tí ì máa repost yẹ. Láti early November does even end in 2024 yo. Wọ́n tí máa repost yẹ. Tí mo kàn máa share káàkiri, wọ́n tí ṣe show lórí ẹ̀. Okay, all right. Ká tẹ́ sọ pé wọ́n busy. No jẹ́ kàn lè ṣe show lórí ẹ̀. Mr. Edu, Minister of Finance and Economy. Mo fẹ́ bèèrè lọ́wọ́ yín sà. Ẹ má bínú sà. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. Àti dórí Twitter àti ìrìn. Because orí Twitter, ó gba wèrè, ó gba sínwín, ó gba olófòfó, ó gba dọ́kọdọ́kọ. Nigerians, even the whole world, tẹ́lẹ̀ bá ti jí nísìn báyìí, kò ní ṣe méjì àkọ́kọ́ lọ sórí Twitter náà.
kí ló ń ṣẹlẹ̀ wá tí rí èèyàn kankan kó post ẹ̀ àbí ẹ̀yin tẹ́ ń wò mí alpha ṣé ara ilé yín kan neighbor yín kan tàbí ará àdúgbò yín kan tẹkàn rí pé ọbẹ̀ tó sè láàrin mọ́ǹtì ó yàtọ̀ bí àwọn ti gba 25,000 naira tiẹ̀ ta lẹ rí tẹ́lẹ̀ fọwọ́ sọ̀yà pé ó ti gba 25,000 naira tiẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ ní comment section àbẹ́yìn náà dẹ̀ ti gba tí ẹ jẹ́ ká mọ̀ ní comment section tó bá kúkú ṣe dáadáa àwa máa sọ pé wọ́n ṣe dáadáa. Facebook ya wèrè débi wípé ẹlòmíì àkówó yẹn dání báyìí á fi ya fọ́tò ẹlòmíì àkówó yẹn dání báyìí á fi ṣe fídíò àwọn ajá yín àwọn kíní pè wọ́n kíní kan bloggers wọ́n wà lórí íńtánẹ́ẹ̀tì wọ́n wà lórí Facebook o wọ́n wá tí post ẹ̀ àgbàlagbà dẹni yín sà ní ọmọlàbà àgbàlagbà ṣé ìyàwó gbọ́dọ̀ sọ pé àgbàlagbà ń parọ́ ṣé ká sọ pé lórí irọ́ ni ẹnu mi kẹ́lẹ́ ti máa gbọ́ yẹn bẹ́ẹ̀ tó bá dé comment section bá mi share fídíò fún dáàdì tó bá dé comment section kí wọ́n lè rí bó ṣe ń lọ ẹ depreciate náírà títí débi wípé ojú náírà gan ti fọ́ báyìí please if you have not download tap send ẹ lọ sórí tap send ẹ lọ bá mi download ẹ lọ sórí kíni ká bá mi download play store ẹ download tap send ẹ lọ promo code mi Abiola TTS kẹlẹ bá ní first transaction kẹlẹ bá gba bónọ́ọ̀sì ẹ lọ wo iye tí náírà jẹ́ ẹ lọ wo iye tí dọ́là jẹ́ ẹ lọ wo iye tí pounds jẹ́ ẹ lọ wo iye tí gbogbo owó jẹ́ lórí tap send you keep on depreciating naira fún àwọn west kówó wọn lè gbà máa lọ sókè and you think àwọn wá gbà kówó àwọn fọ́ fún owó yín they keep on borrowing you money ẹjọ́ torí Ọlọ́run kí lẹ fi ṣe collateral ṣe é ṣúọ̀ pé mi ò sínú àwọn tẹ́ fi dúró ibi tá a dé yìí ọlọ́pàá máa kó anybody kí ni mo sọ fún yín ọlọ́pàá ó máa kó anybody ṣé mi ò sí lára àwọn tẹ́ fi dúró ṣá fún China àbí fún IMF International Monetary Fund ṣé mi ò sí lára àwọn tẹ́ fi dúró no èyí tẹ́ ń wò mí kí lẹ òpin lè fi ṣe collateral táwọn ẹ̀ ṣe ń yá wọn lówó continuously back to back tó máa ti bèrè owó ẹlẹ́yà àwọn èèyàn ẹ fún àwọn èèyàn ní 25,000 naira each ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run my God. ẹ̀yin tẹ́ bá ti mọ̀ owó tẹ́ bá Tinubu yá ẹ̀ $2.2 billion tí wọ́n yá ní November ẹ̀ kò kí n ṣe fún 2025 budget o ó ṣọ́ọ̀kì yín ó ṣọ́ọ̀kì èmi náà is for this 2024 ní November budget 2020 China máa pẹ́ anybody ìyá ìdílé change orúkọ mi sí wuyi shin ṣẹ̀ǹkẹ̀ṣẹ̀ǹ kí ló orúkọ tí mo máa jẹ́ lédè China torí China máa kó anybody wọ́n lówó táwọn ṣẹ̀ṣẹ̀ yá ní November yìí wọ́n ní for 2024 budget ni and by January February nísìn wọ́n á ka budget 2025 wọ́n á tún yáwó ṣe yẹn náà ni for how long la máa continue báyìí ìgbà wo la fẹ́ ṣe léyìí dà àwọn wo ni wọ́n ń yáwó àwọn wo ni wọ́n ń ná kí lẹ fi ṣe láti bí wọ́n á pariwo what do I do ó ti sú bàbá what do you do please ẹ̀yin èèyàn mi ẹ máa advice bàbá Tinubu wọ́n ní kí ni káwọn ṣe ẹ gbọ́ kí ni kí wọ́n ṣe ẹ bá mi advice wọn nǹkan tí wọ́n bá lè ṣe not because we need fund láti bá àwọn agbésùnmọ̀mí jà we need fund àwọn ọmọ wa ò lè lọ sí school mọ́ now world ti sọ pé Nigeria ló ní the most population children out of school children
wọ́n ní Nàìjíríà ló ní the most population in the world now. Àgbákò dáàdi mi ní kí ni káwọn ṣe, please advise him. Kí lẹ fẹ́ kí bàbá mi ṣe lórí challenge insecurity àti terrorism number 1 tó ṣe gbogbo àwọn àgbẹ̀ tí wọn ò lè lọ sóko. Dáàdi mi ti sọ̀rọ̀, President Bola Ahmed Tinubu wọ́n ní I need fund, we need fund àwọn nídìí owó yìí náà ni lẹ́yìn owó ni fund yẹn. Ẹ advice bàbá Tinubu tán bá gbà báwo náà ṣe fẹ́ fi fight àwọn agbésùmọ̀mí ní Nàìjíríà nígbà tó yẹ pé àwọn àtàgbésùmọ̀mí lọ́jọ́ ń ṣèjọba. Ṣé ẹ wò pé Yorùbá nation ló yẹ ká lọ fún? Ṣé ẹ wò pé ilẹ̀ wa ló yẹ ká lọ fún? Ká wá wo olórí ibú agbésùmọ̀mí tó máa wá yọ wá lẹ́nu lórí ilẹ̀ wa. Ẹ tí ì pé ó yẹ ká lọ fún ilẹ̀ wa. Ẹ bá mi advice wọn lórí owó tí wọ́n fẹ́ yá láti eradicate agbésùmọ̀mí, terrorists and insecurity. Báwọn àgbẹ̀ ṣe máa padà sóko. Ẹ bá mi advice wọn. Then poverty tí wọ́n fẹ́ eradicate, which they have been saying this every time. What do need in the next coming years? 25%, 63% of Nigeria now are living under poverty. 63% now. Mi mọ̀ bóyá òótọ́ ni bóyá irọ́ ni o. Ṣé irọ́ ni ṣé òótọ́ ni, bá mi kọ sí comment section. Wọ́n ní wọ́n live under poverty. Then you tó wá ṣọ́ọ̀kì gbogbo wa ni wípé wọ́n ní in the coming years àwọn ọmọ tí wọ́n ń bí lọ́wọ́ Nàìjíríà báyìí 25% of them might end up being poor. Tó wá jọ gàté kò jọ gàté, ṣé kò fẹsẹ̀ méjèèjì tí ro gàté? Ṣé àwọn ọmọ tí wọ́n ń bọ̀ lọ́jọ́ ọ̀la ní Nàìjíríà ṣé wọn ò ní máa tún fi tiwa tọrọ báwa ṣe ń ṣọmọdọ̀ níbi bíi? Ṣé wọn tún ní máa fi tiwa gbàdúrà pé àwọn bá ti mọ̀ káwọn wá láyé ìgbà yẹn? Because gbogbo owó táwọn bàbá yìí yá kalẹ̀ ta ló máa san? Ẹ bá mi kàn sí iléeṣẹ́ Renix Connect. Renix Connect, a reliable place to find love across the globe, is at it again. Let's go there. Ẹ̀yin tẹ́ ń wá companion. Ẹ bá mi kàn sí iléeṣẹ́ Renix Connect. Tá bá tún wá rí èèyàn tí nǹkan yọ lẹ́nu lágọ̀ọ́ ara, ẹ bá mi kàn sí iléeṣẹ́ Renix Reshape. Wọ́n fi tewétegbò wọ́n fi ń ṣe ìwòsàn. Jẹ́ ká polówó ọjà. Either for companionship or for something more intimate, Renix Connect says worry no more to enjoy this wonderful offer to any of the 4 packages that are available depending on your need. These packages are premium or platinum membership. This level has the most privilege, some of which are total anonymity on all social media platforms unless you want it otherwise. You also get to choose from a wide range of options who you wish to be connected with, and for whatever need you desire, be it for companionship, friendship or love, you can as well Ito wa le pose be tún ṣe o. Rí nǹkan kan. Okay, àwọn tó yí tó fẹ́ ṣe new one. Gbọ́ nǹkan kan. Organized by the company for members on the other packages. Àwọn wo We also help you secure jobs as a member of this package. Most importantly, we can help Talent tó máa members san of owó this yẹn. package secure resident permit to any country Èyí of kò their yẹ desire. ìbẹ̀rù This Ọlọ́run. package subscription lasts for 2 years, and once you have Out of been matched with a partner, 181 your offer is taken countries. down. The second package is good Tí wọ́n membership. fẹ́ fight You get to poverty enjoy almost the same globally. privilege as a good subscriber, Ṣe and those on the ìyà premium package inflation wà get to everywhere. enjoy. But premium package subscribers enjoy a little Yes, bit we more know. privilege than a good package But ṣé bí subscriber. Nigeria You ni? also have to do a background check on anyone Wọ́n ti who name wishes Nigeria to subscribe number to 1 this poverty package. of the And world. the subscription lasts for only a year. The third package is called Silver Package. Anyone can subscribe to this package as it has limited privilege. Subscribers to this Gbogbo package tọ́lọ̀ fún wa also get to Nigeria choose ńkọ́. partners from Ó lè members jẹ́ on ká their pín. silver Ẹ má bínú subscription sá. and not from any Bàbá of the Tinubu other 2 ẹjọ́. packages. As a silver member, Ẹ jẹ́ you kí Yorùbá enjoy dá little to dúró. no privacy, and we Ẹ have jẹ́ ká the sole ṣèjọba right to your tiwa level fúnra of wa. privacy on all social media platforms. Ká wo The bóyá fourth tá a ní package nílẹ̀ is the wa companion bóyá seeker. kò ní Age tó is wa. the sole
determinant of people who bóyá àwọn ọmọ ló máa pariwo fún àwọn West pé kán gbà wá lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. Àwa ọmọ Yorùbá bá ṣe ní secure border wa ká máa wá wò ó ṣe rántí Burkina Faso ńlẹ̀lẹ̀ ń bẹ́ yẹ wọ́n láwọn fẹ́ dá dúró níṣẹ́ àwọn fẹ́ ṣe ayé wọn bó ṣe wù wọ́n níṣẹ́ wọ́n náà wò fẹ́ West gangan kó wá àti ti àwọn kẹ́gbọ́dì kó wèrè kúrò nílùú àwọn wọ́n lé everybody dànù. The same West yìí gbà tí wọ́n fẹ́ kúrò nílùú yẹn ṣé mo pé gbogbo nǹkan tí wọ́n ní níbi àwọn France gbogbo mọ́tò wọn tí wọ́n lè gbé lọ ṣé mo pé wọ́n dáná sun ni. ṣé mo pé wọ́n dáná sun ni wọ́n filẹ̀ fún wọn wọ́n bá wúlò fún wọn. náà kò tí ì pọ́jọ́ kò ìpọ́dún kò ìpọ́ṣù wọ́n ti ń pariwo pé Burkina Faso if care is not taken olùmọ̀ jẹ́ the richest country in African continent. ẹ pé n táyé bá sọ ẹ́ dà ṣe bóun náà ó fi ìbú ẹ̀ búdọ̀lá òun táyé bá sọ ẹ́ dà ayé ilé òun táyé bá sọ ẹ́ dà ṣe bóun náà ó fi ìbú ẹ̀ búdọ̀lá. Àwọn Burkina Faso nìyẹn tó pé wọ́n jẹ́ èdè kan wọ́n ń sọ èdè kan ni wọ́n ṣe ń hùwà kan lẹ́nu wọ́n ṣe dúró lẹ́yọ̀ kan. Àwọn tí wọ́n so á pọ̀ Haúsá Ìgbò Yorùbá wọ́n mọ̀ pé a kì í ṣe nǹkan kan náà ìwà wa ò lè jọra wa wọ́n mọ̀ pé a lè gbọ́ra wa yé wọ́n mọ̀ dá fìtínà àgbákò wàhálà bìlí sí orí ibú wọ́n mọ̀ dá kalẹ̀ ni. Haúsá ló ń fẹ́ lọ Ìgbò ló ń fẹ́ lọ Yorùbá ló ń fẹ́ lọ àwọn Fúlàní ńkọ́ wọ́n ń tàn wá ní gbogbo pé àwa náà fẹ́ lọ irọ́ ní gbogbo ẹ̀ irọ́ wọn ò níbì kankan lọ ó kàn máa fẹ́ lọ yẹ ẹ pín wa kó ní kálukú dá dúró a lè ṣe bí a lè ṣòwò papọ̀ tí n bá nídìí màálù tí ilẹ̀ Yorùbá kò lè sí màálù níbẹ̀ màá pè wọ́n kó wọ́n ta màálù fún mi táwọn ọ̀nà bá fẹ́ jàmọ̀là wọ́n á pè wá ẹ jẹ́ ká lọ peacefully ká lè jọ ṣọ̀rẹ́ ẹ jẹ́ ká lọ peacefully ká lè jọ ṣòwò papọ̀. Bàbá Tinubu àwọn tó wà ń bẹ̀ gan-an gbàtẹ́ ń sọ̀rọ̀ mi ìjà fẹ́ sọ pé àwọn kan ń wò yín bákan bákan ni ẹ lọ́ bá mi wo fídíò yẹn dáadáa àwọn tó wà ní mítìnì yẹn mi fẹ́ sọ pé wọ́n ń wò yín bákan bákan ni. ẹ wo Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mò ń jẹ́ ọ̀rọ̀ yìí ti sú mi ẹ jẹ́ ká dá dúró ká bá ní kọ́ńtírì tiwa. ẹ lọ wo àwọn Jews àbá àwọn Jewish ẹ lọ wò wọ́n ìfúnlẹ̀ American bíbí gbogbo wọn wọ́n invest sínú technology ni. ẹ lọ wo China wọ́n invest sínú technology ni. ẹ lọ wo àwọn developed countries they are all investing in technologies. ní Nàìjíríà nìkan lẹ ti invest lórí politics ẹni bá máa kú kó kú ni kéèyàn kan ṣáà ti débẹ̀ ibi òṣùpẹ̀ kì í ṣe election wọn Nàìjíríà o bí mo ṣe ń wọ́dà pé election ni ẹ máa elect ẹni tó bá wùn yín òun lè máa gbé síbẹ̀ ẹni tó máa wà mẹ́rin 2027 ẹ ti jọ ń pa ẹ ti jọ ń kún láàrin ara yín. And how do you think that country will develop? And the next generation, you don't even care about them? Did you bother about them? Wọ́n mú Samuel pa ní Finland. Gbẹ̀nà ẹni Yorùbá kò àwọn ọmọ Yorùbá ẹ lọ wo àwọn ọmọ Ìgbò bí wọ́n ṣe ń post tí wọ́n fi Samuel pa ṣe yẹ̀yẹ́. Mo ka comment section ẹnìkan báyìí omi fẹ́ lè máa bọ́ lójú mi. Gbẹ̀nà ẹni Yorùbá kò nígbà tí ẹni wá bá kò ẹni wá ta wà nísìnyí kò àwọn bàbá yẹn lè máa fọ́ra wọn nígi lórí o ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá àwa ọ̀dọ́ because ọ̀dọ́ lèmi náà youth lèmi náà mo jẹ́ fẹ́ pọ́ mọ́ 16 years ni ṣé mi ò jọ youth lójú yín àwa táwa nísìnyí wà kó
ẹnu wa kò Yorùbáwùyí lórúkọ tèmi o. Ẹ wá ṣàkáǹtì owó tẹ yá fún tẹ́tí ń yàbọ̀ láti ìjọ ẹ wá ṣàkáǹtì ẹ̀ fún wa. We need transparency. We need accountability. Ẹ rí ṣe kò sí wàhálà Jagba Yorùbá nation. Àbí ṣó Nàìjíríàwùyí lórúkọ mi. Ṣé Nàìjíríàwùyí lórúkọ mi? Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí lèmi ń jẹ́. If you are seeing this page for the first time, I am the one and only kò pé méjì akálólò of Yorùbá land. Adó àwọn ọlọ Yorùbá. Ọmọ jọmọ lọ Olóyè tí ò pé méjì. Abẹ ní ọmọ òṣèré pààrọ̀. Ẹni tó máa pààrọ̀ tí wọ́n máa déwájú federal government. Tọ́mọ́ tó wá sign ẹ̀. Wọ́n máa déwájú Elédùmarè. Tó máa federal government eléyìí. Àwọn bàbá mi, àwọn eléyìí, wọ́n á sign kan pa anybody dànù. Anybody tó bá máa mú wọn lọ́wọ́ dání, wọ́n máa sign ẹ̀ kan pa dànù. Ṣùgbọ́n Elédùmarè wà lẹ́yìn tiwa. Kò ní fi wálẹ̀. Táwọn ìjọba ìbá sign ẹ̀ fún ẹ̀, wà á déwájú Elédùmarè. That is to tell you pé wà á kú bí 99 times. Èèyàn kí wọ́n Elédùmarè lójú ọ̀fẹ́. Àwọn ọmọ òró ń jẹjẹ. You cannot feed our children one time a day. We need fund. What do I do? Everything is expensive. We need fund. We need fund. Bàbá mi, ẹ bá mi share video kankan dáàdì mi. Kàn lọ sí comment section. Kàn lọ wo àrà àti tú táwọn èèyàn fi Yorùbáwùyí pa. Mo mọ̀ pé máa fẹ́ bú mi pa, kò sí wàhálà. Èmi náà ò bínú. Ògún gbọ́. Ọlọ́mọ pé mi ò bínú. See you on my next show. Ẹ ṣeun. We need fund. Ẹ yá bàbá mi lówó. Ẹ mú. Ẹ náà máa kó everybody yín. Ẹ lọ change orúkọ yín o. Ìgbà máa jẹ́ Wuyi Ṣingin Shin. Kí lẹ́yìn máa jẹ́? Ẹ jẹ́ máa lọ. See you on my next show. Thank you. Ṣé ti thumb up lórí show yìí? Ẹ ti share. Ẹ ti thumb up ẹ ti share. Kò sí wàhálà. Ẹ ṣáà bẹ̀rù Ọlọ́run. Torí kò yí sí kàkà ló máa sọ̀rọ̀. Kẹ́ bẹ̀rù Ọlọ́run. Ẹ ṣé. Ó dàbọ̀.